A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sínú oṣù tuntun tí ń ṣe oṣù September. Mo gbàdúrà pé ibi kò ní bà lé ilé wa nínú oṣù yìí. Ó tó àkókò fún ìwé ọrùn ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí a tọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni má fààyè gba ìdènà kankan fún ìyìn rere. Má fààyè gba ìdènà kankan fún ìyìn rere. Lẹ́ẹ̀kan sí, èyí ni ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún 2025 tí í ṣe ọjọ́ ajé. Àkọ́sórí wa wà nínú ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ ìkíní, eléyìí tí ó kà báyìí pé ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi, nítorí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Bíbélì kà wà nínú ìwé Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ ìkẹrìndínlógún sí dé ìkẹtàdínlógún. Àwọn ènìyàn máa ń béèrè ìdí tí ìjọ ìràpadà tí Ọlọ́run fi làmìlaka káàkiri gbogbo ayé. Kódà, a wà ní àwọn orílẹ̀-èdè kan níbi tí wọn kò fààyè gba ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí, a máa ń baptísì àwọn ènìyàn ní ìkọ̀kọ̀ àti ní ìgbàkúgbà tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ Jésù, a máa ń sọ pé BOJ, èyí tó túmọ̀ sí Blood of Jesus ní èdè òyìnbó, àti ní ipa tó ṣe pàtàkì ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí kọ̀ọ̀kan nítorí a kò fààyè gba òkùnkùn láti dè wá lọ́nà láti tan ìyìn rere kálẹ̀. A máa ń ṣe àwọn ìpàdé ẹ̀kọ́ Bíbélì ní orí pápá, àwọn iṣẹ́ ìyanu sì máa ń ṣẹlẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn olórí olóṣèlú ní irúfẹ́ àwọn ibi yìí yóò yọ wá ní alẹ́ láti gbà pé Ọlọ́run wà ní alágbára. Arábìnrin evangelist kan wà tó sì jẹ́ ajíhìnrere tí ó ń ṣiṣẹ́ ní abúlé kan ní Áfíríkà. Ní abúlé náà, ó sọ gbogbo ènìyàn di àtúnbí. Àwọn ènìyàn náà mọ ohun tí Ọlọ́run ti ṣe fún wọn, wọ́n sì ń gbóná fún un. Arábìnrin náà wá pinnu láti lọ yí àwọn tó wà ní ìlú òdìkejì náà padà pẹ̀lú. Ó sọ nípa èròǹgbà rẹ̀ fún àwọn ènìyàn náà, ṣùgbọ́n wọn kò fara mọ́. Ẹ lè lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n kì í ṣe ibẹ̀ yẹn. Wọ́n gbà á ní ìmọ̀ràn. Ó béèrè kí ló dé? Wọ́n fèsì, nítorí àwọn kìnìún wà lọ́nà àti ń gbọ́ bí wọ́n ti ń bú ramúramù. Tí wọ́n bá sì ti ń bú ramúramù bẹ́ẹ̀ yẹn, ó túmọ̀ sí pé ebi ń pa wọ́n. Ẹ jọ̀wọ́, ẹ má lọ sí ìtòsí abúlé náà. Ṣùgbọ́n mo ní láti lọ, ó kọ̀ jálẹ̀. Nítorí náà, bàbá àgbàlagbà kùjẹ́kùjẹ́ kan wí fún un pé, ó dáa, tí o bá ní láti lọ ní dandan, màá lọ pẹ̀lú rẹ. Evangelist náà wojú rẹ̀, ó ní, tí kìnìún bá lọ kọlù wá, mo lè gbèjà ara mi jà ju ẹ̀yin gan lọ. Bàbá náà wí pé kò lè yé ọ. Kìnìún kì í kọlù ènìyàn nígbà tí wọ́n bá ti yó. Wọ́n máa ń pa ènìyàn nígbà tí ebi bá ń pa wọ́n nìkan. Torí náà, ìwòye náà nìyí. Màá rìn ṣáájú rẹ. Àwọn kìnìún yóò pa mí, wọn yóò sì jẹ mí. Nígbà náà ni ọ̀nà rẹ yóò là kedere. Àwọn ará ìlú náà ṣetán láti fi ẹ̀mí ara wọn sílẹ̀ fún ìyìn rere láti dé ọ̀dọ̀ àwọn tí kò tíì dé. Olùfẹ́, Ọlọ́run kò ní béèrè ohun tó pọ̀jù lọ́wọ́ rẹ nípa sísọ fún ọ pé kí o wàásù fún ọ̀gá rẹ. Fún àpẹẹrẹ, ẹ̀wẹ̀, tí o bá ń bẹ̀rù pé iṣẹ́ lè bọ́ lọ́wọ́ rẹ tí o sì kọ̀ láti ṣe, ìwọ ń dènà ọkàn tí a kò tíì gbàlà láti gbọ́ ìyìn rere kí ó sì di ẹni ìgbàlà. Má ṣe jẹ́ kí ìdènà kankan dí ọ lọ́wọ́ láti wàásù ìyìn rere náà. Ọlọ́run ń gbẹ́kẹ̀lé ọ láti má ṣe jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ sí ìparun ayérayé. Kókó ìṣe, máa lo gbogbo àǹfààní tí o bá ní láti sọ fún gbogbo ènìyàn nípa Jésù.